bí ètò ṣe ń lọ lọ́wọ́ ni aṣojú fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn SP Badmus Kozim Ọ̀pẹyẹmí ni wọ́n wọlé ìró tó pàrọ̀ jẹ́ ń bẹ̀yẹ ó ti dá ìró tó pàjẹ́ padà. SP Badmus Kozim Ọ̀pẹyẹmí wọ́n ti wà lórí ètò láti ṣojú ọ̀gá àgbà pàtàkì fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn bámi CP Ọlárẹ̀wájú Ògúnlọ́wọ̀ PhD. ṣùgbọ́n kí wọ́n tó wọlé mo rí ẹnìkan tó send message kan wípé sáà bá ní kí ìjọba ìpínlẹ̀ Ògùn ó fi kún tax tí àwọn private schools yóò máa san látàrí graduation tó jẹ́ pé òun ló wá mú ọ lọ́wọ́ báyìí wọ́n fẹ́ẹ́ lè máa ṣe graduation lójoojúmọ́. wọ́n ní tá a bá ní kí wọ́n máa san tax yóò high tó wà exorbitant wọ́n ní ṣé wọn ò tó ní fi owó kún fún àwọn òbí. àkọ́kọ́ ewu tó wà bẹ́ẹ̀ ni wípé òbí oníkálukú òbí our court is or our code according to his or her size. ìyẹn nìyẹn it will be the game of the fittest now. ṣùgbọ́n tí a bá wá wò yẹn àwọn ọ̀nà pọ̀ tíjọba lè fi dáyàn lẹ́kùn after God na government. ilé ìwé tí kò bá tẹ̀lé àṣẹ ìjọba lórí ẹ má sọ gbogbo nǹkan di graduation ìjọba lè ti rú ilé ìwé bẹ́ẹ̀ pa tàbí kí wọ́n revoke license ẹ̀ náà. kò sí ilé ìwé aládàáni kan tó ju ìjọba ìpínlẹ̀ Ògùn lọ náà. báàmì ọmọ Bàdàpọ̀ Abíọ́dún MFR number 1 citizen nípínlẹ̀ Ògùn kò sí ilé ìwé tó kọjá yẹ tẹ́ ò lè ti pa ẹ ti pa ńgbà tẹ́ ẹ bá rí ní láìsẹ̀nsì ẹ sì jẹ́ káwọn ọmọ wọn ti ilé ìwé báyìí pa o báwọn òbí bá ti gbọ́ wọn ní mọ́mọ́ wọn lọ síbẹ̀. crèche graduation ni kó tó bọ́ sí kindergarten KG graduation ni kó tó lọ nursery kindergarten ni kó tó lọ sí primary àbí primary pre-nursery kílódé nursery ẹ ń di ẹrù wíwọlé àwọn òbí lórí tí yóò yàtọ̀ sí ti agbéwìrì ìwà yóò ọ̀pọ̀ nínú ìwà yóò yàtọ̀ sí ti adigunjalè. èyí tó kàn yàtọ̀ ni pé ìbáyìrò lẹ́yìn fi ń jalè ìbọn ladigunjalè ń lò. it is high time tó ṣẹlẹ̀ nípínlẹ̀ Imo. you can't turn Ogun State into another thing. kò sẹ́ni tó ṣe bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ́ lọ́dọ̀ Sanwó-Olú. ẹ má fi ọ̀bọ lọ bá mi ọmọ Bàdàpọ̀ Abíọ́dún bá sì máa sọ lójoojúmọ́ rè ẹ reduce àwọn kírítà ìṣe ẹ copy àwọn public schools now. you can't just do whatever you like ní public schools. ẹ wá torí pé ìjọba wà lenient you are now doing gbogbo àwọn nǹkan tí ò yẹ ká tiẹ̀ gbọ́ nílùú tí gómìnà wà tí deputy governor wà tí speaker wà. ìjọba yanisẹ ẹ máa ṣe graduation lọ́sẹ̀ẹsẹ̀ ni láti gbowó lọ́wọ́ àwọn òbí ìwà àjàláta náà ẹ̀yin náà kọ́ bí ètò ẹ̀kọ́ ṣe pẹ̀lú doríkodò ọ̀pọ̀ àwọn private schools náà ni ẹ sì nífẹ̀ẹ́ àwọn òbí owó tẹ́ gbà lẹ̀ ń wá pẹ̀lẹ́pẹ̀lẹ́ kábàáyín tẹ̀ jẹ́jẹ́ mo sọ pé mo rò pé Dr. Olúmídé tí wọ́n ní paragon àwọn ní alága àwọn NAPS àbí kílò pẹ̀lẹ́ kan ẹ pè pàdé ẹ mú òdiwọ̀n bá gbogbo nǹkan ìwé term every term lọ́wọ́ private school lẹ́yìn change ìwé ní ìsìn. ìwé tábúrò bá lò. ìwé tí ẹ̀gbọ́n bá lò àbúrò lè lò. ẹ ṣe alukoro òun lọ gbọ́ tí ọ̀gá ọlọ́pàá sọ yẹn ìwé tí ẹ̀gbọ́n bá lò àbúrò lè lò. ẹ wá di ẹrù sórí àwọn òbí ẹ jẹ́ wọn lálàáfíà ara mọ́. ẹ jẹ́ kí wọ́n lálàáfíà ara gbogbo àwọn ìwé tí ò tiẹ̀ ṣe bá lọ́wọ́ ọmọ tọ́rọ ẹ̀yin bá kọ̀wé kan ó ti di pé kẹ́ ẹ rẹ́kọ́mẹ́ndì ẹ̀. bí ẹni tí ò tiẹ̀ jẹ́ ẹni tí ò ní school sati tó bá kọ̀wé kan tó bá ti mọ private school owner kan àbí ó di ọ̀dọ̀ kẹ́ ẹ recommend ìwé ẹ̀ it is high time you stop such a barbaric act. bí ẹ ṣe jẹ́ nìyẹn ká bí ṣe bá yín gbé lọ́wọ́ ẹ̀rọ kó tó di pé a bẹ̀rẹ̀ sí ní blue ẹ̀ síta gbangba jẹ́lá kí alukoro káàbọ̀. ká máa fi eléyìí kí aṣojúléṣẹ́ alukoro ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn yẹn SP Badmus Ọ̀pẹyẹmí Kozim káàbọ̀ sórí ètò lórúkọ ọ̀gá àgbà fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn CP Ọlárẹ̀wájú Ògúnlọ́wọ̀ PhD. ẹ káàárọ̀ sà ẹ ká jábọ̀ lórí àwọn àṣẹ iléeṣẹ́ ọlọ́pàá láàrin ọ̀sẹ̀ tó kọjá sí àsìkò yìí. mo kí gbogbo ọmọ bíbí ìlú ìpínlẹ̀ Ògùn àti gbogbo àwọn olùgbé ibẹ̀ lápapọ̀. bákan náà mo tún dúpẹ́ ọpẹ́ kí ni mo dún ní wípé Ọlọ́run fún wa ní olórí tó dáa tí ò dẹ̀ fi iṣẹ́ rẹ̀ ṣeré látòrí commissioner of police Lánrè Ògúnlọ́wọ̀ PhD tó fi dé gbogbo management mu apáta wọn ní bí olórí tó bá dáa yóò ràn ọmọlẹ́yìn rẹ̀ náà yóò ràn lọ́wọ́ bí orí bá sì bàjẹ́ ni gbogbo ara náà ṣe kí ni ó ti bàjẹ́. bórí ẹja bá bàjẹ́ ẹ bẹ́ẹ̀ ni ẹ jí ká dúpẹ́ pé Ọlọ́run yan bàbá tí ò fi ṣẹ́ sí rárá àtọ̀sán àtòru òní commissioner of police ìpínlẹ̀ Ògùn òní wọ́n fi ń ṣe iṣẹ́. tá a bá sọ pé a ní bàbá kan àwọn ni à ń pè ní bàbá àrà tó mọ iye àwọn ọmọ rẹ̀ kódà tó fi dórí wẹ́fẹ́ àwọn ọlọ́pàá tó ń bẹ lábẹ́rẹ̀ náà bàbá ẹ̀ ò fi ṣiṣẹ́. àsìkò tó dé ìpínlẹ̀ Ògùn
tẹ́ bá wọnú ọgbà wa náà sìn ọwọ́ tẹ́ni tó lọ tó fi ilẹ̀ ní bọ́gbà sí yàtọ̀ sí ní gbogbo ìgbà ọwọ́ náà ni bàbá yẹn náà tó mú kọ́nà ọ̀bọ lójú òní kó bá ní sí dáadáa fún wọn. bákan náà mo kí DC State ID Olúwàgbémiga Adéoyè PSC wọ́n ní bí ọ̀gá bá dáa tó dẹ̀ jára mọ́sẹ́ tó ń ṣiṣẹ́ rẹ̀ gẹ́gẹ́ bó ṣe yẹ kó ṣe rí ọmọlẹ́yìn ò ní sọ pé bóun tó ń ṣe jẹ́ òun náà ṣe kí ni yóò wà wò kọ́ sí ni òun náà lómi tó fẹ́ sọ àṣeyọrí gbòógì tó yẹ kí gbogbo wa mọ̀ pé iléeṣẹ́ ọlọ́pàá ń wò sùn ń wò ntẹ́ ẹ bá gbọ́ tá a bá sọ síta mélòó àlè sọ gbogbo ẹ̀ tán ṣùgbọ́n tá a bá lẹ́ẹ̀ mọ̀ pé sẹ́yìn tí ọba ti ẹ̀sọ́ ọlọ́pàá gan láwùjọ wa lóòótọ́ àti ìrìnbọ̀ sẹ́ẹ̀kù lé àbí ilé sójúlé ìletò sí ìletò á di ogun. Mo kọ́kọ́ kí SP Ayọ̀délé Olúwàgbémiga tó jẹ́ OC Anti-Robbery ní Ogun State Police Command ní Eléwéran pé ó kú iṣẹ́ takun ó dẹ̀ kó àfọmọ́nìyàn sí. arákùnrin yẹn ń bá rí yóò wò pé ẹni ò lè jẹ kọkọ tán bọ ọpọlọ tí ń bẹ ní orí rẹ̀ àti àwọn ìgbésẹ̀ tí ń gbé lórí ìwádìí pé a fẹ́ mú adigunjalè ni àbí a fẹ́ kí wọ́n sọ sẹ́ńbì ni ọgbẹ̀kọ́ lọ́dọ̀ ẹ̀ tó ti ń ṣiṣẹ́ òun náà wàá lú ẹ̀kọ́ yìí ó wá orí lò ó dẹ̀ ń ṣàṣeyọrí. mo ti ń wò pé bí èèyàn bá ṣe dáadáa ẹ̀jẹ̀ á wí ọkùnrin ń ṣiṣẹ́ takuntakun. àwọn ẹsẹ̀ kan tó ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí gan tí mi ní tí ì sọ kankan pa rẹ̀ tó jẹ́ wípé máì ti ṣiṣẹ́ yẹn dé 99%. àwọn tí wọ́n ti sunkún SP Ayọ̀délé Olúwàgbémiga OC Anti-Robbery Ogun State Police Command Eléwéran ẹ bá mi ṣàdúrà fún wípé bí bá ti ń lọ tí ń bọ̀ torí àwọn èèyàn burúkú náà wo ojú rẹ̀ wòyàn kọ́lọ́wọ́n bá kójú ọmọ ọ̀rọ̀ ni kó máa bọ̀ rí àti gbogbo àwọn tí wọ́n jẹ́ tẹ́ wà ní àkàtà rẹ̀ tí ìlú ẹ̀tẹ́ jọ ń ṣe torí tí ọba sí ọmọ ọsẹ kò lè sọ lórí bí ọba dẹ̀ sọ lórí náà kò lè sọ ọmọ ọsẹ ọ̀gá tó náà wà lábẹ́ rẹ̀ tí gbogbo ẹ̀ fi ń jọra wọn lábẹ́ àkóso DCP Adéoyè Olúwàgbémiga PSC kọ́lọ́ ọ̀bọ lójú òní kó máa ṣe dáadáa fún gbogbo wọn. ní ọjọ́ 11 oṣù kẹjọ tá a wà nù rẹ̀ ní ọ̀gànjọ́ òru làwọn alọ́kólóńkí gbé tó yẹ pé àwọn ò fojú re wo ni ọ̀rọ̀ téèyàn bá ti fàárọ̀ tiẹ̀ ṣe tó fẹ́ máa fojú alẹ́ jẹ́ òun làwọn máa ń wá káàkiri báwọn gbà wọ́n lọ sílé company kan tí orúkọ ẹ̀ ń jẹ́ Acost Farm Limited ní òpópónà 14 Ìkòròdú Road Ògìjó kété tí wọ́n débẹ̀ tí wọ́n ń fẹ́ di agbègbè àwọn nǹkan bí iye tó jẹ́ pé tí ò bá sínú iléeṣẹ́ mọ́ iléeṣẹ́ ò jẹ́ iléeṣẹ́ mọ́ àwọn arákùnrin lọ rèé ní ọ̀nà fọwọ́ bàtí lọ kó àwọn nǹkan tí wọ́n gbé ń bẹ̀ òun náà ni 15 electrical motors ẹnba montan dáko yóò mọ̀ pé nǹkan ńlá ni not only one 15 sí iléeṣẹ́ ò ti rún gbogbo alamọ̀yí tẹ́ntẹ́yẹ kọ̀ọ̀kan bí kẹfẹ́ ta ìpín ẹni ẹ̀fẹ́ ra alternator tí àwọn sọ́mi ilé fi ń fagi electrical motors náà nìyẹn ẹ̀mọ̀yí tó le tó ẹ̀yọ kan péré wọ́n dẹ̀ kó 15 wọ́n wàá dó lórí yẹn o bákan náà one pump machine wọ́n gbé yẹn náà lẹ́yìn náà 75 aluminium conductor àti àwọn tí wọ́n bá mọ̀ pé wọ́n mọ̀ pé àwọn nǹkan tó lówúro ni one big generator àti one wheelbarrow pẹ̀lú 2.5 servicing wire. nígbà tí ètò ìlọ́nilọ́wọ́gbà yẹn ń lọ lọ́wọ́ láwọn adigunjalè yẹn wọ́n pa security tí ó wà ní company yẹn tí ẹ̀mí ẹ̀ sì bá lọ tí òun jẹ́ ọmọ Isaac orúkọ ẹ̀ ń jẹ́ Isaac Ekeche ọmọ ọdún 17 kí ọlọ́wọ́ bọ́ lójú òní kó bá ní sí àforíjì fún un. àmín. kété táwọn ọlọ́pàá gbọ́ ni wọ́n sì mú àṣà pé jí ọlọ́yà ní fi jẹ ni abalọ àbábọ̀
iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn lábẹ́ àkóso Commissioner of Police Lánrè Ògúnlọ́wọ̀ PhD pẹ̀lú ìyọ̀ǹda rẹ̀ pẹ̀lú SP Ayọ̀délé Olúwàgbémiga wọ́n rọ́wọ́ tó àwọn ọ̀daràn yìí tí wọ́n sì gba àwọn nǹkan yìí kúrò ní ọwọ́ wọn dáhùn tó jẹ́ SBT. àkọ́kọ́ alákùnrin tí mẹ́mbà wọ́n jẹ́ Badamasi Dairu, ìkejì ọ̀daràn yìí wọ́n jẹ́ Musa Idi, nígbà tí ìkẹta rẹ̀ tó ń jẹ́ Kelechi Igu àti ẹlẹ́ẹ̀kẹrin tó náà jẹ́ Abiodun Abọ́lájí. Tí wọ́n bá ń gbàdúrà pé ìpínlẹ̀ Ògùn ó níbi tí wọ́n fẹ́ fi ṣe ababitẹ́ ti máa péjọ láti lọ́ọ́ máa sọsẹ́ àdúgbò tá a wà yìí ó ti kúrò ní pé kó o ṣe kó o mú jẹ mọ́ ṣe lògùn mọ́mọ́ ni bó o ṣe kódà ká mọ́mọ́ ọwọ́ padà bá o ìbá bẹ́tà kọ́ mọ́ wulẹ̀ ṣe oyún ṣe máa ń ẹ̀sìn ẹ wà lá ẹ ti dójú ti ra yín ẹ dójú ti ẹbí tẹ́ ẹ ti jáde ẹ tó wá dójú tẹ́ ẹ bá ti bímọ nù yín náà ẹ tó dójú ti ọmọ yín. ìyẹn báyẹn èyí tó àṣeyọrí tó ti ọwọ́ arákùnrin ìwá tí ó yẹ ká tó mẹ́nubà káka sọ díẹ̀ nù rẹ̀ òun náà ni pé ní ọjọ́ kẹsàn-án oṣù kẹjọ tá a wà nù rẹ̀ yìí nídìí aago mọ́kànlá alẹ́ ó ní àwọn adigunjalè tó yẹ pé àwọn ọmọ mi ṣe ju pé alọ́nilọ́wọ́gbà alọ́kólóńkígbe ni wọ́n tí wọ́n wá láti AK Printing and Packaging Limited Company ní Àgbàrá àwọn tẹ́ máa ń tẹ̀wé jáde tẹ́ máa ń sọ̀rọ̀ lágbára ó ní ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ kété táwọn aráabí wọ company táwọn sọ̀ ń pa rẹ̀ yìí wọ́n gbé water pump machine pẹ̀lú grinding mill machine ẹ máa mọ nǹkan táwọn pè ní grinding mill machine yóò mọ̀ pé ẹni tí ò bá tí ì jẹun kánú kò ní í dówó pòun fẹ́ dárú company báyẹn kalẹ̀ tó ìka gbòógì nínú àwọn nǹkan tí iléeṣẹ́ yẹn fi ń jẹ́ iléeṣẹ́ náà nìyẹn tí wọ́n gbé. bákan náà wọ́n tó gbé agriculture irrigation pump àti Toyota Falu tí gbogbo ẹ̀ jẹ́ 69,298,000 naira ní ọjọ́ kọkànlá oṣù kẹjọ ní àwọn alọ́kólógún gbé tá à ń sọ̀rọ̀ nípa wọ̀nyí ó ní wọ́n wọ agbègbè tí à ń sọ nípa rẹ̀ yìí ní Ogun State àti Èkó ṣùgbọ́n pẹ̀lú ògùn Ọlọ́run lábẹ́ àkóso DC State ID Olúwàgbémiga Adéoyè àti OC anti-robbery wọ́n ṣe àṣeyọrí tó péye tí wọ́n sì rọ́wọ́ tó ringleader àwọn tó ṣiṣẹ́ yìí torúkọ rẹ̀ ń jẹ́ Monday Olúwafẹ́mi Peter tó jẹ́ ọmọ 36 years of age òun ló mastermind gbogbo operation yẹn bí wọ́n ṣe kó gbogbo nǹkan tí wọ́n kó yẹn pátá àwọn akẹgbẹ́ rẹ̀ tí ọwọ́ tó ibi tí a ti yẹ ti lọ mú ọkùnrin burúkú yìí ó ti fẹ́ kọjá ní Sia boundary Ogun State àti Benin Republic ní Maduga border ibẹ̀ ló fẹ́ gbà sọdá pé kó wọn farasin kó máa lọ ṣùgbọ́n ọlọ́pàá náà ń wararu pẹ̀lú ògùn Ọlọ́run wọn padà rọ́wọ́ tó ọkùnrin yẹn. àwọn akẹgbẹ́ rẹ̀ tí ẹjọ́ iṣẹ́ burúkú náà ni Jacob Matthew tó jẹ́ ọmọ 32 years of age, ìkejì akẹgbẹ́ wọn náà ni Omiye Joseph 42 years of age àti Adeyi John 50 years of age, Ibrahim James 43 years of age, Moses Numbrishi tó jẹ́ ọmọ 42 years of age àti Ebuka Odidika tó náà jẹ́ ọmọ 36 years of age. ètò wa dùn mọ́ wa nójú lọ tí ẹ fi máa bá mi fún iléeṣẹ́ ọlọ́pàá Ogun State ní àtẹ́wọ́ tó pé ní wípé àti báyà tọ́ra àwọn nǹkan burúkú yìí pátá òun náà ni wọ́n tó padà ra ọ́ rí ọwọ́ tó so gbogbo owó tó bá ń gbà lérò pé àti wọ́n tẹ́ pé ọjà kọ̀rọ̀ lọ́ mọ́ rà ẹni ó gbépo lájà bí àṣà Yorùbá wọn ní ọjà lè tó tẹ́wọ́ gbà ni o ẹni tó wọ́n gbà ni bẹ́ẹ̀ náà sì ni ìjìyà tí ń bẹ fún tí ń bẹ fẹ́ ń tọ́ jẹ́wọ́ gba agbó ilé náà bóri ṣe rí náà nìyẹn o ìwọ́n tẹ́ pọ̀ ọjà kọ̀rọ̀ mọ́ rà kama ti mú kama ti lọ jí fóònù kan bì kan ni fóònù tó bá yẹ pé bóyá mi ti bọ́ mi ẹ ti ṣe ọlọ́pàá ní Òde Rẹ́mọ
wọ́n dẹ̀ rọ́wọ́ tó àwọn arákùnrin méjì kan tó jẹ́ pé nǹkan táwọn yẹn láàyò náà ni wípé ọkọ̀ ọlọ́kọ̀ bí wọ́n bá gbé sí bí wọ́n bá páàkì ẹ̀ sí káwọn lọ gbé kẹ́sì lọ tà sí bí wọ́n bá wù wọn ni. Ègún Samaritan ni ló fi padà tó iléeṣẹ́ ọlọ́pàá létí pé òun suspect àwọn ọ̀dọ́mọkùnrin méjì kan o pé wọ́n ń wá olùbárà tí yóò bá wọn ra truck odidi truck tàn yányán. ìyẹn bóyá ẹ ṣe gbọ́ ìyẹn fi tó iléeṣẹ́ ọlọ́pàá létí pé báyìí báyìí nìkan ti ń ṣẹlẹ̀ o ọlọ́pàá náà wá ara ro wọ́n padà náà wọ́n mú àwọn arákùnrin méjèèjì ìgbà tí wọ́n mú wọn wọ́n fi ọ̀rọ̀ pò wọ́n ní ìfúnpọ̀ orúkọ aláwọ̀kọ́ ń jẹ́ Mohammed Saliu ọmọ 42 years of age tí akẹgbẹ́ rẹ̀ náà jẹ́ Sani Mohammed tó náà jẹ́ ọmọ 38 years of age. Àbálọ àbábọ̀ nígbà tí wọ́n fọ̀rọ̀ wọn lẹ́nu wò wọ́n padà discover wípé wọ́n gbé ọkọ̀ yìí ní ìjọra àpápá lẹ́kọ̀ọ́ ni wọ́n ti gbé tí àwọn iléeṣẹ́ ọlọ́pàá sì fi tí wọ́n pe mánéjà tí ó wà ní ìcháàjì ọkọ̀ yìí tó sì fi tó iléeṣẹ́ ọlọ́pàá létí pé ọkọ̀ yẹn o ọkọ̀ kọ́ńpìlì àwọn ni orúkọ truck manager yẹn jẹ́ Ọlálékan Ọládàpọ̀ gbébi táwọn páàkì ẹ̀ sí ó ní wọ́n ti gbé ọkọ̀ yẹn lọ gbọ́dọ̀ sí ó ti dá wọ́n. àkànní ọba ti rí báyà náà ni wọ́n ti àánú ọgbà tó kú ní ọjọ́ kọkànlélógún ní oṣù táwa nù rẹ̀ orúkọ rẹ̀ ń jẹ́ Olóyèdé Ọláwálé ní Sokenu Street Òkèjìn ní Abẹ́òkúta òun ló fi tó iléeṣẹ́ ọlọ́pàá létí pé kí wọ́n gbà wọn o òun gbé àwọn èrò méjì kan òun gbàtà dẹ̀ dé car wash lérí Ajíbọ́lá area ó ní nígbà tó pé àwọn ti débi táwọn ò ti sọ òun dẹ̀ sọ wọ́n jẹ́ni kó wọn béèrè owó ọ̀yà wọn pé owó ọ̀sẹ̀ àwọn ń kọ́ nǹkan tó máa rí ni pé wọ́n ti da àtàgùn wọ́n ti dàlú lójú sẹ́ńtì ẹ̀ da àtàgùn lójú ṣé yọ̀ọ́ máa dì mọ́ ọ̀kadà ojú kan náà kọ́ dùn mọ́ ọ̀kẹ́ ó lè máa ké ṣùgbọ́n pé yóò kó nfẹ́ mọ́kadà kò sí ń tọ́jọ́ bá ara bí sáà ti gbé ọ̀kadà yẹn yẹn ṣe gbé lọ́nu bọ́ ń lo ìwádìí ọ̀nà ń bọ̀ fìgìláńtẹ́ kan ní kákíyàn fìgìláńtẹ́ ní ọgbẹ̀ area òun ló ti rí ọ̀kadà yẹn tó dẹ̀ mú arákùnrin kan tó lùkọ́ yẹn ń jẹ́ Jeremiah Sunday bóyá ọ̀kadà yẹn ṣe dọ́wọ́ ẹ̀ ńgbà tí ò rí ọ̀rọ̀ gidi sọ fún un nìyẹn lọ fi tó lé sí ọlọ́pàá létí ní Ìbàrà kúdò fún fìgìláńtẹ́ yẹn ọlọ́wọ́ jẹ́ kí ọjọ́ ọ̀la tiẹ̀ náà kò tó dáa jù báyìí lọ so ká ní ẹni tí ò ní túmọ̀ ní òun náà ó lè gbàbẹ̀ ó tó lè gbàbọ̀dẹ̀ ṣùgbọ́n adúpẹ́ pé fìgìláńtẹ́ ò sọmọlúàbí lábẹ́ bẹ́ẹ̀ wọ́n ti padà rọ́wọ́ tó arákùnrin tó jí ọ̀kadà yìí tí yóò sì fojú ba ilé ẹjọ́ ìyẹn báyẹn eléyìí náà tó jẹ́ receiving stolen property a máa wí gbogbo gbà ìwọ tó jẹ́ pé a sì ní ọ̀kánjúà náà ní máa ń tó o lè ẹni tí nǹkan kíkí ọba ti tó látàrí ọ̀kánjúà ló ti bẹ̀rẹ̀ tọkànjúà báyìí ti pọ̀ jù yóò padà di kíni ó ń lo oko olè gbogbo àtàlágbàtọ́ àti bímọbímọ ẹ jẹ́ kí àwọn ọmọ wa pátá ká máa bá wọn sọ tí ń jòdòdó ọ̀rọ̀ kí wọ́n má bàa padà lu oko parun ní ogúnjọ́ oṣù táwa nù rẹ̀ ní Ìsàrà òun ni wọ́n fi eléyìí tó lé sí ọlọ́pàá létí pé arábìnrin kan wọ́n ń ta àwọn stationery nǹkan ìwé oríṣiríṣi nǹkan ló máa ń tà ṣùgbọ́n ibi tó ti ń tajà yẹn ó dàbí pé bàbá tó nílé ó ti fi kówó lé ó wá rí i pé agbára àwọn ò gbé mọ́ kàkà tó fi kẹ́rù bẹ́ẹ̀ tí owó ilé tó máa rí ìdílọ tó ní kó wá sanwó kó kó mú fún àwọn nǹkan òun kó mú fún ẹ lọ sí family house àwọn so ó dẹ̀ gbìyànjú láti ṣe bẹ́ẹ̀ kété tó ṣe tán ẹni tí ọjà lè ti ń sọ bí ṣe ń kó àwọn property yẹn wá sí ilé sàdédé nìyẹn gbéra lọ́lọ́ rèé já ilẹ̀kùn ìgbà tó jálẹ̀kùn orúkọ rẹ̀ ń jẹ́ Ahmed Anúolúwa ó jálẹ̀kùn tán orúkọ nígbà tó jálẹ̀kùn tán ẹnìkan tó wá jẹ́ alábàágbé arábìnrin ló wá pe obìnrin yẹn pé wá nǹkan báyìí báyìí ṣẹlẹ̀ nílé rẹ o àwọn nǹkan tó kó wá sí ilé ó ní
alọ́kóló nkígbe kan ló ti wá sílé tó ti wá já ilẹ̀kùn orúkọ ẹni tó pe arábìnrin ni Ahmed Anúolúwa ṣùgbọ́n ọkùnrin tó lọ já ilẹ̀kùn tó já nílé òun jẹ́ Daniel Francis abalọ àbábọ̀ nígbà tó lọ́pàá síwájú tí wọ́n ṣèwádìí síwájú sí wọ́n padà dìkítọ́pọ̀ àbí tó lọ ta gbogbo àwọn ẹrù sí wọ́n dẹ̀ ti padà rọ́wọ́ tó ẹni tó ta ẹrù fún pẹ̀lú àwọn ẹrù tí wọ́n tà tí òun náà sì wà ní àkàtà iléeṣẹ́ ọlọ́pàá tí ó sì mú wọn gba tẹ́gùn lọ́wọ́ kó tó di pọ̀rọ̀ rẹ̀ ó jà mọ́ ilé ẹjọ́. tó ṣọ́tò àbúkù àdókòrò. ẹ jẹ́ mi fún ní ẹyọ kan sí. ọ̀yà àdókòrò òun dà. eléyìí àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ní eléyìí ká dúpẹ́ lọ́wọ́ àwọn tí gẹ́gẹ́ bí slogan àwọn PRC wọn ní if you see something say something. arákùnrin kan lọ kẹfù wípé àwọn ọmọ kan ń péjọ ní abẹ́ igi kan ní agbègbè Ìgbẹ̀sà ní ọjọ́ 24 oṣù kẹjọ tá a wà yìí kéde tí wọ́n gbé lé ìtẹ́fẹ́lẹ́ tó iléeṣẹ́ ọlọ́pàá létí ó ní surveillance team division yẹn ti gbéra táwọn náà sì gbé pé káwọn débẹ̀ láti mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ńbẹ̀ kàrà tí wọ́n rí ọkọ̀ ọlọ́pàá náà kẹta ń bọ̀ báyìí ọ̀pọ̀lọpọ̀ wọn fẹsẹ̀ fẹ́ ṣùgbọ́n àwọn tó jẹ́ olórí wọn tó ń gbé confam yìí pé lídà àwọn ààyè ni òun dúró tí wọ́n sì rọ́wọ́ tó tí orúkọ rẹ̀ ń jẹ́ Emmanuel Ella tó jẹ́ ọmọ 28 years of age tó jẹ́ student OGSEC ní Ìgbẹ̀sà Department Banking and Finance òní ọwà so wọ́n sì rọ́wọ́ tó pẹ̀lú àwọn oògùn oríṣiríṣi àti àwọn nǹkan àléwọ́ tí wọ́n gbà ní ọwọ́ wọn wọ́n sì padà jẹ́wọ́ pé lóòótọ́ òun jẹ́ ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn wọ́n ń gbìyànjú láti initiate àwọn míì tuntun wọn sínú ẹgbẹ́. ọ̀rọ̀ lẹ́nu. ṣé ẹdúró ná bá a ṣe ń wí tàǹsán gbogbo gbà pé ìwọ tí wọ́n bá lè initiate ẹ tàbí tó bá lọ ọjọ́ ìwọ̀n níjọ́ ọba ti darapọ̀ mẹ́ níjọ́ náà ni certificate death certificate ẹ ti wà nílẹ̀ wọn kà tí ì kọ́ sí pé ọ̀yá o ẹni tí kú o wọn dẹ̀ tí ì sáyẹ̀nsì bọ̀ ó ti wà nílẹ̀ ìwọ gẹ́gẹ́ ti fọwọ́ rà fúnra rẹ̀ tí ò rújú rárá iye wa sọ fún mi ẹgbẹ́ ìwúlẹ̀ fẹ́ máa ṣe tọ́ pé ẹ̀ ní lè rin òpó náà mẹ́fà síra wọn tẹ́sí wẹ̀yìn bíi 20 ẹ sọ fún mi àná gbogbo initiative tẹ̀ ń ṣe náà ẹ̀ ṣe ń torí mi torí kẹ́ ẹ lè máa fi jalá àdúgbò lélẹ̀ náà ni tí ẹ bá ní gbogbo ẹ tẹ́ ń jalè káàkiri náà ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn náà lọ 75% wọn ojúbọ̀rọ̀ ṣe iṣẹ́ burúkú ikú àtẹ́lẹwọ́ ni bó òkùnkù pọ́ńsì òkùnkù bẹ́ẹ̀ akẹgbẹ́ rí ọ̀pá ọ́ bọ̀ sọ́wọ́ bí o ti máa jọ lọ jalè náà tọwọ́ rí o ti padà ọwọ́ pálábà rí o padà ségi kí ló wá dé bá a rúmọ ẹni agbọ́ o bá a sì kìlọ̀ fún ẹni àgbà àwí ìfowópamọ́ léṣe kẹ́ni ló pe lé ń pe àtijọ́. yálà lọ́rọ̀ àríyọ̀ bá a fọmọ ẹni agbọ́ alukoro ní bá a kìlọ̀ fọmọ ẹni tó dání kó gbà púpọ̀ yànmùyànmú ikú àtẹ́lẹwọ́ ni wọ́n padà kú láṣẹ ní kálára ó ṣọ́ra. orúkọ mi ni Fatai mo ń pè láti Fàjọ. sọ à ń gbọ́ yín sà. mo fẹ́ béèrè lọ́wọ́ alukoro ni àwọn tó máa ń ṣe kíní online borrow àtọ̀yá wọn ló àtàwọn tó máa ń ra fóònù ní easy buy wọ́n máa ní kí ẹni tó fẹ́ ra fóònù yẹn tàbí tó fẹ́ yáwó lọ́wọ́ fún wọn ní nọ́mbà èèyàn méjì ìyẹn máa fún wọn nọ́mbà èèyàn méjì tó mọ̀rì tó wà ní kọ́ńtàtì tó tó wọn bá wá sanwó wọ́n máa wá pe ẹni yẹn tó proper bẹ́ẹ̀ yẹn láì ṣe pé bí ẹni yẹn wà ń bẹ̀ nígbà tó jọ ń dúnàádúrà mo kàn fẹ́ kí wọ́n yànnà náà àárín yẹn. lákọ̀ọ́kọ́ náà tí wọ́n bá pè yín pé ẹnìkan wá yáwó lọ́wọ́ àwọn wọ́n dẹ̀ fi nọ́mbà yẹn kalẹ̀ tí ò ti ṣe pé bá physical appearance yín lè fi lọ bẹ̀tẹ̀ lọ bá tọwọ́ bọ̀wọ̀ yí pé mo dúró fún ẹ ní nǹkan kan ṣe pẹ̀lú wọn tẹ́ẹ̀dẹ̀ sáyìn wọ́n kàn ń dara wọn láàmú ni tí wọ́n bá wá tẹ́tẹ̀ yín àbí wọ́n bá defame yín ẹ lè complain against wọn lágọ̀ọ́ ọlọ́pàá sọ̀rọ̀ mi ti yé yín tí wọ́n bá defame yín àbí wọ́n bá tẹ́tẹ̀ yín ntẹ́ ẹ̀jẹ̀ tẹ́ ẹ̀rà tẹ́nìkan á ní ẹ̀ máa san ṣẹ̀pẹ́ ẹni ẹ̀ náà ti kọjá ààyè rẹ̀ báàrin yẹn ṣe jẹ́ nìyẹn tí easy buy náà ntòrò mọ́ easy buy náà lóró mọ́ oní ti àná yáwó online náà the same náà méjèèjì kò sí yàtọ̀ mbẹ́. tó ẹ ṣeun ọ̀rọ̀ ni ẹ ti gbọ́ yẹn jálá ẹnì kan sẹ́ni mẹ́sẹ̀gì kan sí mi ó láwọn private schools tá a ní wọ́n ṣe graduation yìí
oní bí àyè bá gbà wọ́n lè ṣe graduation fún ewúrẹ́ tó bá wọ compound wọn tó bá wọlé ìwé wọn tó ẹ bá fẹ́ ṣe graduation fún ewúrẹ́ ẹ bá ṣe ní kùsẹ̀ tí ń bí o ẹ jẹ́ ká tó bẹ̀rẹ̀ mí lórí ìlà ráìmà lẹ́fà agbọ́n bí wọ́n kọ́ ọ́n tó ẹ káàárọ̀ o ẹ lọ́ o ẹ káàárọ̀ sà. ẹ wá bá gbóhùn sókè díẹ̀ sẹ́ má bínú. a ní kí iléeṣẹ́ ọlọ́pàá pẹ̀lú iṣẹ́ takuntakun tí wọ́n ṣe ọlọ́ọ̀bá dẹ́dà máa gbà fún wọn. àmín. ìṣọ́ ọlọ́run ọba tó nípọn ọlọ́ọ̀bá máa fi ṣọ́ wọn. àmín. gbogbo ibi tí àwọn alá. kí alukoro wa pé wọ́n kú iṣẹ́ o ebèrè ló ń pè láti ọ̀bántòkò ebèrè. ẹ kú iṣẹ́ gan-an ọlọ́run máa fún yín ṣe o. ọwọ́ yín máa dẹ o. lọ́dọ̀ máa bá àwọn oníṣẹ́ ẹgbẹ́ lọ́wọ́ máa bá ọ wí o. ìgbà tí mo fẹ́ sọ nípa àwọn iléèwé ni mo fẹ́ sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn gan wọ́n sọ pé òun ló yí ìwé padà ìwé tó ń rà àwọn òwe tó ń àwọn textbook tó ń tà pé ẹlòmíràn lè lò láàrin ọdún mẹ́rin síra wọn gbogbo àni wọ́n máa yí ìwé wọn padà ọ̀pọ̀lọpọ̀ wọn fowó kó iléèwé wọn lóòótọ́ wọ́n fowó kó ilé wọn fi wọ́n rà ìwé jojúmọ́ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ nínú wọn àwọn tó ń bá wọn ti tó jẹ́ tíṣà wọn ò increase owó wọn iye tí wọ́n gbà láti ọdún mẹ́ta minimum wage 70,000 ni wọ́n gbà 77 ẹlòmíì gan 40,000 ló ń san fún àwọn tíṣà wọn náà ọ̀pọ̀lọpọ̀ wọn gbogbo ọgọ́ ni wọ́n sì nǹkan tí ò tó fẹ́ẹ́ pé ìjọba wa ṣe dáadáa ni kó pa ní dandan pé ẹnikẹ́ni gbọ́dọ̀ change in the next 6 years eléyìí á dáa gan torí gbogbo wa náà là lọ́wọ́ ń bẹ̀ o. ẹ ṣe ẹ ṣeun ẹ ṣeun torí mo rí wípé ìbéèrè yìí ọ̀rọ̀ tí ẹ fẹ́ sọ yìí ó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀kọ́ àti pé ẹ̀kọ́ sì jẹ́ ohun pàtàkì bíbẹ̀ ẹ̀kọ́ àti kúrò ní ìpele tí a ti mú eléyìí wá ní tí ẹ sọ sílẹ̀ yìí alukoro kọ́ ni commissioner for education àbí ṣùgbọ́n síbẹ̀ náà pàtàkì wà ńbẹ̀ ẹ jẹ́ kí gbogbo wa ká máa pariwo lé wọn lẹ́yìn tó bá yá ìjọba wo bí tá a wà wọ́n á gbé òfin kalẹ̀ fún ara ìdá ló máa pera ẹ̀ lẹ́rú ká máa ṣe ń jìwé every time graduation ẹ ti gbọ́ ẹnìkan ní àwọn private school wọ́n fẹ́ lè ṣe graduation fẹ́ wúrẹ́ ẹ jẹ́ káwọn aráàlú máa sọ kì í ṣe iléeṣẹ́ Family FM nìkan gbogbo àwọn iléeṣẹ́ rédíò tí ètò bá ti ń wáyé ẹ máa pè síbẹ̀ ẹ máa pe gómìnà ẹ máa pe commissioner for education nígbà tó bá yá fúnra ara wọn ni wọ́n á sún wa kan ògiri tí ajá wa tí yóò fi fẹ̀yìn bí èèyàn bó ṣe jẹ́ ni ẹ jẹ́ ká tún wọ ẹlòmíì lórí ìlà. ẹ káàárọ̀ sà. orúkọ mi ni ambassador adigunlódé àti látàrí lọ́sẹ̀. ẹ̀jọ̀ bẹ́ẹ̀ mi fẹ́ bẹ̀rẹ̀ pé bẹ́ẹ̀ bí ẹlẹ́rù jáwọ́ àwọn tó ṣe àwọn ọlọ́pàá ǹjọ́ lè dáhùn dé òun bóyá mú àbọ̀kadà ń pèsè ọ̀run ẹlẹ́wọ̀n alẹ́ bẹ́ẹ̀ mi fẹ́ bẹ̀rẹ̀ yẹn sà. kò sí pàtó ọlọ́pàá lè dáhùn dúró. wọ́n ní àwọn tí ì sọ ọlọ́pàá. lákọ̀ọ́kọ́ náà. àwọn tí kì í ṣe ọlọ́pàá. tí àwọn tí ì sọ ọlọ́pàá bá dá ẹ dúró àbí tó bá jẹ́ àwọn kánú iléeṣẹ́ ìpínlẹ̀ ààbò tó wà lóògùn tá a lè pè bóyá fìgìláńtẹ́ sósè ọ̀ṣọ́ ẹ̀fà tí wọ́n bá dá ẹ dúró wọ́n wà ń bẹ̀ náà fún ààbò aráàlú náà ni ṣùgbọ́n lójú nǹkan tí wọ́n lè béèrè lọ́wọ́ yín tí ò ní fa owó ọ̀wọ́ yìí tí wọ́n bá dàrí pé wọ́n dá dúró tẹ́rí pé ọ̀rọ̀ ẹnu yín ibi ẹ ti ń bọ̀ àti bẹ́ẹ̀ ń lọ kò já garaga ẹ̀tọ́ wọn náà ní kí wọ́n lọ fàyín lé ọlọ́pàá lọ́wọ́ àti pé ẹlẹ́ẹ̀kejì ibi tí fìgìláńtẹ́ ti lè dá dúró òun náà ní ìloro ibi tí wọ́n bá ń sọ ní kọ̀mílétì wọn àbúrò mi yẹn pé fìgìláńtẹ́ wà lọ rè dúró sójú ọ̀nà àwọn akógi sójú ọ̀nà àbí kéèyàn máa rọ́ọ̀nì àbí tírèsì kẹ wà lálẹ́ kẹ wá kógi ojú ọ̀nà lẹ́yìn ọ̀nà Abíọ́lá Wembi ìyẹn ti fẹ́ mú àṣẹ ìjà ní àyàfi tọ́lọ́pàá bá wà pẹ̀lú yín tẹ́jọ́ ṣiṣẹ́ àjùmọ̀ṣe. alukoro mo fẹ́ béèrè kankan torí kàlà ọ̀rọ̀ tí arákùnrin sọ yìí tí a bá rò pé iṣẹ́ wọn pé ọlọ́pàá nìkan ló ń sábà wọ yúnífọ́ọ̀mù tèmi mọ̀ ọlọ́pàá sójà àwọn kí ni wọ́n ti ń pè road safety kankan àwọn yẹn àmọ́ ìpè federal kìnìún ni wọ́n ṣùgbọ́n tí èèyàn bá mistakenly rí àwọn tí wọ́n yìí ṣe ọlọ́pàá tí wọ́n sì wọ aṣọ ara táwa rò pé bóyá vigilante àbí kankan ni wọ́n tó sì jáde gúnjáde ńkọ́ ẹ mú ìpè yẹ kófin wà wípé ọlọ́pàá nìkan ló lè dáyọ̀ dúró. láti wá wípé wọn ò ní ráìtì láti dáyọ̀ dúró ibi tí wọ́n ti lè dáyọ̀ dúró ni wípé bóyá ọlọ́dẹ ń ṣe gbà sí community tó yìí jẹ́ pé gbogbo ọlọ́dẹ community yẹn lọ fọwọ́ sí pé agbẹni yìí o wọ́n máa sọ community wa ó ní ráìtì láti check ẹ̀ tí ń lọ àti tí ń bọ̀ tó fẹ́ jáde ní agbègbè wọn so wọ́n á kó wa lọ dúró sójú ọ̀nà iṣẹ́ kí ló kún ṣe iṣẹ́ ìjọba lọ́sọ̀ pé ń ṣe ni àbí iṣẹ́ tara rẹ̀. àtẹná lọ ni tó bí yẹn ṣe jẹ́ nìyẹn ká gba ìpè lọ́wọ́ ẹlòmíì Alhaji Akeem Lawal Babalawi Ládìgbẹ́ ẹ kú ọjọ́ méjì mẹ́ta ọba mi kékeré ẹ káàárọ̀ o. ẹ
ẹ bá rẹ sáwọn àpèjọ sá. ó mo kí ọmọdé ẹgbàá mi rẹ kì í alukoro. ẹ jẹ́ sá ìbéèrè kan mo fẹ́ béèrè lọ́wọ́ alukoro sá. ó yá. ní gbogbo ọ̀sẹ̀ tó kọjá yẹn àrí fún ọkọ̀ lórí ilẹ̀ ayélujára tó ń rìn kì níbi tí ọmọkùnrin kan ti ń wa mọ́tò lọ tí ọlọ́pàá ti wá dá pé ó dà pé ẹni yẹn fi gíláàsì mo nílò pé gíláàsì wà lójú ẹni yẹn kámẹ́rà wà ní gíláàsì yẹn ọlọ́pàá wa ń bá sọ̀rọ̀ pé sáré máa fi kámẹ́rà òun yẹn sọ pé òun lòun ní gíláàsì òun kó àwa náà ti wò ó kí lẹ fẹ́ béèrè ìbéèrè gangan. wa ni wípé ǹjẹ́ ẹ̀ṣẹ̀ wà nú kéèyàn ní gíláàsì tó ń rìkọ́ọ̀dù kéèyàn máa lò ó tó bá ń rìn lọ àbí báyìí tó ń rìkọ́ kéèyàn máa lò ó wá rìn lọ béèrè mi nìyẹn sá o. kò sẹ́sẹ̀ ń bẹ̀ olóòní nǹkan rẹ̀ ti fẹ́ rìkọ́ọ̀dù kò sí ẹ̀sẹ̀ ń bẹ̀ rárá báàrin yẹn ṣe jẹ́ nìyẹn. bí ìwọ bá ṣe rira kí ó ká yọ ọbí láfikún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ èkó tí ọ̀rọ̀ yìí ti ṣẹlẹ̀ mo rò pé wọ́n ti wá àwọn ọlọ́pàá yẹn náà rí bó tẹ̀ jẹ́ pé ẹni tí ò bá ṣohun ìtùfù kò yẹ kó gbóná yọjú sẹ́kùlé gíláàsì wà lójú mi ẹ̀ mọ̀ bóyá bóyá kò rìkọ́ọ̀dù alukoro kẹ́ ẹ má lọ ní cp ní ẹgbàgbọ́ ojú mi wá o. ẹ ti ẹ rìkọ́ọ̀dù ẹ bẹ́ẹ̀ lọ ní gíláàsì yín. recommended ni o. ẹ sáré rìkọ́ọ̀dù nǹkan kẹ́ ájú sórí abẹ́ni tí mo ṣe kẹ́ ni mo ṣe ájọ tẹsẹ̀ kẹ́ bọ́ ṣòkòtò kan náà ni. ọlájú mi ẹ ṣàmúlẹ̀ ajú mi bẹ́ẹ̀ni alhaji kwasim bẹ́ẹ̀ni ó ṣe ra gíláàsì kan bọ amẹ́ríkà bí nǹkan ní ìsìn ní bíi méjì báyìí ni mo wá gbà mo ṣáàrì tí ó tanná ní òkè mo ní à ṣéǹjì tí mo gbà bọ́ nígbà tàwọn lásàlá tó mo ní n ò ní ká lójú ọlájú mi kó mọ́ lọ fún alukoro. kò tí ẹ kò ní ìdí. àmọ́ ṣáàrì ó ṣàtàná tíntín kan mo ní èmi kọ́ àwọn alásàlá tó lélẹ̀ kì í ṣẹ̀gbọ́n jẹ. gíláàsì yẹn ó sábà lọ́wọ́ báyìí. ó wà lọ́wọ́ lájú mi ń gba àríra ní bí amẹ́ríkà ló ṣe rábọ̀ mi ò ní kẹ́ ẹ lọ béèrè fún un. àbí béèrè báwo èmi làbú béèrè. ẹja tó mú pè kan kẹ́hìndé mú ẹja tó mú pè kan kó tó lọ bí tó fẹ́ lọ. hello. ẹ káàárọ̀ sà. ẹ káàárọ̀ o. ojúmọ́ aláyẹ̀ ní níta. àmì o. ó kúrò ọmọ ọ̀dọ̀ àgbà àpẹẹrẹ sí alukoro lórí rédíò ń bẹ̀. ẹ ṣeun. tí wọ́n ṣe takuntakun. ọlọ́run máa fún wọn ṣe wọ́n máa dọ̀wé wọ́n máa bọ̀ rí o. àmì. ìbéèrè tí èmi fẹ́ béèrè tí kò yé mi ni pé ìkọ́kọ́ ṣẹlẹ̀ sí mi níjẹta ní junction àdàtọ́. ẹ wá ṣe kọ́mọ́kọ́mọ́. mo ń lọ sí ilé onítàgídé ni mí mo ń lọ sílé níbi tí àwọn mọ́tò bodò olóde ti máa ń pèrò mo wá súnmọ́ wájú náà mo rárá bodò olóde tí mo fẹ́ gbé àwọn pípù yẹn